Oriki Adegbemiro Nojimudeen bàbá Aliamin ìwọ ni mò ń kí ọkọ Afọláṣadé rèlò ni o ọmọ Mudashiru Mobiojo happy birthday to you celebrant ire owó ire ọmọ nínú ọlá Adéọlá ló ní kí ọ bàbá rán ni sọ́jà ọjà òní rán ni padà bọ̀ wá sílé wọ́n rán mi wípé kí n máa kí ọmọ kan tí ń ṣayẹyẹ ọjọ́ àbí sáyé October 20 rè ọjọ́ àbí Adegbemiro Nojimudeen mà ní akíkanjú ọmọ olórí pípé aláyé ire ọmọ Mudashiru Mobiojo má lè mí kí lọ́wọ́lọ́wọ́ àbúrò rẹ̀ Adéọlá yèyé Kòfórọlá ló ní kí n máa kí ẹni kíkí àtàtà ẹ wúwo bá a bá rẹni tó ṣe fẹ́ bí tó ṣe fara Adegbemiro Nojimudeen mà ní àwáwí kọ́ ọkọ Afọláṣadé ọmọ wọn nìbàdàn lẹ́ńbẹ̀hún kó orí bá ti ṣe kó bẹ́gbẹ́ pé kí ayé ó yẹ ọ́ títí dọjọ́ alẹ́ korododo ségesège ò sí nínú ọ̀rọ̀ Nojimudeen àwáwí kọ́ bí wọ́n ṣe mọ̀ ọ́ nílé ni wọ́n mọ̀ ọ́ ní Manchester United ò ní gbé sájò aláàánú lọ́mọ bàbá Abdulhamid ayé ò ní kọ̀dé àìmọ̀ṣe sí ọ gbogbo ẹbí pátápátá ni wọ́n ń kí ọ àwọn ìyàwó ilé àwọn ọmọ ẹ̀gbọ́n àti àwọn ọmọ àbúrò wọn ò gbẹ́yìn rárá àní Adéọlá mọ́mi Kòfórọlá àbúrò rẹ ló ní kí n máa polongo wípé gbogbo October 20 lọ́dọọdún lọ́jọ́ bí ọkọ Afọláṣadé bàbá Aliamin èèyàn láṣẹ ni o bẹ́ẹ̀ náà ni èèyàn láṣẹ èèyàn Mọ́súnmọ́lá àti Jamiu ẹ̀gbọ́n ọlọ́jọ́ bí ti ránṣẹ́ àdúrà ọjọ́ bí wá àwọn àbúrò sẹ́líbráǹtì ìbẹ̀rẹ̀ látòrí Ọpẹ́yẹmí Abọ́lọ́rẹ́ Abísọ́lá wọn ti ní Nojimudeen wàhárí bá ti ṣe ọmọtaya Fẹ̀sọ̀bí àti Adéọlá ìyá Kòfórọlá wọn ń wúre fún ọ wípé wàá ṣọdún mọ́dún nínú ọlá ńlá kí ire gbogbo máa wá ọ wálé títí dọjọ́ alẹ́ korogodo lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ èyí kí ohun gbogbo tó o bá ń fẹ́ máa tó ẹ lọ́wọ́ àlàáfíà rẹ ò ní di fìyàfìyà Adegbemiro Nojimudeen ọmọ Mudashiru Mobiojo ò ní sọ́nà ní ayé aṣọ iyì rẹ ò ní fàyà máa ṣàmì àdúrà ọmọdé méjì ní Ibiade Arige rẹ o ọmọ aládé méjì ọmọ ẹkùn ọmọ ará odò ògbólú ọmọ elétè ògbọ́dọ̀ ọ̀pá lójú ẹni ẹ̀yìn ẹni láti gbìmọ̀ràn ọ̀tẹ̀ bójú bá kojú ẹnu àrídẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ọmọ kọ̀mọ lámúrẹ̀ ọmọ Adédìméjì ọmọ Adéméjì ajẹ́lámbò ń pẹ̀lẹ̀ Demeji yóò ìlú tí ń gbìn àgbàdo lórúkọ tí ń gbó lórúkọ tí ń gbẹ lórúkọ ń pẹ̀lẹ́ o Tipetu sanilé yèyé rẹ ọmọ Pẹ̀tù àìrà mọ̀sà ọmọ olóko lẹ́wọ̀ òbí ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tí wọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tí wọ̀ èyí tó fẹ́ tẹ́ni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ́ni àwọ̀ sínú igbó ọmọ ẹranko aróhùn mú jẹ mo mọ bí wọ́n ṣe kì í yín tẹ́ fún mi lóbì tó gbó mo mọ bí wọ́n ṣe kì í yín nínú ilé yeye tó bí yín lọ́mọ tẹ́ fi kóńdó nani lẹ́nu àní mo ní mo mọ bí mo ṣe lè kí Adegbemiro Nojimudeen tá fún mi lówó tó tówó ọmọ olóko lẹ́wọ̀ òbí lẹ́wọ̀ ara ń pẹ̀lẹ̀ ikú nípa ọ́nìrèwèrèwè lọ́lá ọlọ́run ọba ìlàyé aláwòrán bí ọlọ́run oníjẹ́ òrámáyé ọmọ Arige lẹ́mọ̀ṣọ́ ìdí tí ọmọ ṣọ́ ti pọ̀ ju omi ìjọlọ Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè níwà Adéọlá ìyá Kòfórọlá àbúrò rẹ̀ ló ní kí n máa polongo èyí fáráyé gbọ́ wípé gbogbo October 20 lọ́dọọdún lọ́jọ́ bí ẹ̀gbọ́n òun Adegbemiro Nojimudeen ọmọ Mudashiru Mobiojo bàbá Aliamin ọkọ Afọláṣadé bí wọ́n bá wá bí i pé ta ló kọrin sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú waterside lè ní kúkú ti wá ọmọ Ìwòpín Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògún